lábẹ́ àkóso bó ṣe wù kó rí orílẹ̀-èdè náà ni gbogbo wa wà. Ó dàbí pé àwọn kan pàápàá jùlọ àwọn ọlọ́jà wọ́n sá sí abẹ́ agbòòrò pé nǹkan wọ́n tí wọ́n bá ta ọjà wọn ní 1000 lénìí tẹ́ bá máa débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì wọn ló ti di 2000. Irú ìmọ̀ràn wo lẹ ní fún wọn? Ọwọ́ ìjọba nìyẹn wà. Mo sọ fún ẹlẹ́ẹ̀kan mo ní ìdí àgbọn nígbà tó débẹ̀ mo ní ó jẹ́ lọ sókè ó pàṣẹ ni wọ́n dá wọn síta wọ́n dá wọn àmì síta ayé tí àgbọn ò pẹ́ náà ó jẹ́ ẹ̀fọ́ sára ìwálẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ mójútó kí ló fà á tó jẹ́ fi wọ́n àwọn àgbẹ̀ òṣìṣẹ́ lóko mọ́ wọ́n ti sá tán so báwo ló jẹ́ ṣe fẹ́ wọlé. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìjọba gan ìṣòro kan tó wà níbẹ̀ tí mo ti tẹnu mọ́ ìjọba bá kó oúnjẹ wọlé oúnjẹ méjì tí mo sọ yẹn tó bá kó wọ Nàìjíríà lónìí tó fi bá gbogbo ọjà jẹ́ oúnjẹ àfọ̀sàrẹ̀ wálẹ̀ kan tó máa tún gbé ìgbésẹ̀ tó bá pọ̀ ṣùgbọ́n wọ́n ṣe ń gbà lọ yìí wàá rí àwọn ènìyàn títí o tí a bá sọ títọ́ kan bá bàbá Tinubu kan bá sọ títọ́ bàbá Tinubu ò dé ọjà kò wọ ọjà ìyàwó ẹ̀ ò lọ sọ́jà o gbogbo tó máa jẹ àwọn gọ́ọ̀nà ẹ̀ wọn lọ sọ́jà o díẹ̀ nínú wọn ló lọ sọ́jà ṣùgbọ́n mo á bẹ àwọn gọ́ọ̀nà àbí kán rányàn lọ sọ́jà kí bàbá Tinubu rányàn lọ sọ́jà kó lọ wo tó ṣẹlẹ̀ lọ́jà ìyàwó ọkọ tí ń tẹ̀lé ìyàwó ẹ̀ lọ sọ́jà bóyá ó rò pé owó ṣì tòun ni tí orí ẹ̀ ò sí tẹ̀tẹ̀lẹ̀ so àwọn tó torí díẹ̀ ní ti àwọn tó fowó kọjá díẹ̀ ní ti wọn o nǹkan tó bá wọn là ń fowó kún ṣùgbọ́n tá a bá gbé ìgbésẹ̀ látòkè àṣùgbọ́n náà àwọn tó mọ́nítọ̀ prices tẹ̀tẹ̀lẹ̀ lórí oúnjẹ kí la fi yàn ìyá lọ́jà sọ́jà kí la fi yàn wọ́n ìyá lọ́jà tó wà lọ́jà tá a ti lè fi yàn lábẹ́ local government kan ó gbọ́dọ̀ mọye tó ń ta ọjà ní ọjà ẹ̀ tí ọjà yẹn ò bá ti lè ta níye tó tá ń ta kò ta bẹ́ẹ̀ má wulẹ̀ wá sọ́jà ìdí ẹ̀ náà fi yan àwọn ìyá lọ́jà náà ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ tà ṣé ohun tó fẹ́ tà ṣé wọ́n rí èyí tó wà lọ́wọ́ wọn wọ mọ́tò tó ń wọ̀ ní 2000 wọ́n wá ń wọ̀ ní 10,000 8,000 kí ni wọ́n fẹ́ fi rà tí ò ní wọ́n and epo dẹ̀ nìyí òun ló fi pàwà mọ́tò epo ló lè wọ́n yìí àwa dẹ̀ ní láti bẹ̀rẹ̀ wá à ń ṣoníyà ọmọ Nàìjíríà ń ṣoníyà ayé àtijọ́ tó bá ń lọ títí tí bá ń pa tó bá ẹjọ́ ẹbí ń pa mí wá jẹun but nísìí ẹ tó fẹ́ fún ẹgbọ́n ohun tí ì jẹ. dáàdì ẹ ṣe gan sà Yorùbá nation a rí àwọn ọmọ Yorùbá mi tó sọ pé àwọn support Yorùbá nation a dẹ̀ rí àwọn mi tó sọ pé Yorùbá nation lè dúró tí ẹ bá rántí sà pé ọ̀rọ̀ Yorùbá nation yìí ti fàjà débi pé òun ló sọ Sunday Igboho olóyè Sunday Igboho ló sọ di ara Germany títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ṣé dáàdì ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni ojú wo lẹ fi wo Yorùbá nation àti pé ṣé ẹ support Yorùbá nation sà. ó máa wáyé ní ìmọ̀gbà náà ni ó máa wáyé mi ò mọ ìgbà yẹn àbí àkókò yẹn ìyẹn kò ṣùgbọ́n Ọlọ́run because à ń ṣe nǹkan náà ṣé o mọ̀ pé ní Nàìjíríà yìí ó níbi tí oníkálukú lè bímọ ní Nàìjíríà yìí ó ní state tó máa lọ tán ní gbà wọ Yorùbá láyè ó lè di state tó máa lọ tán ní gba Ìgbò láyè ní Nàìjíríà yìí so a kì í ṣe kan náà wọ́n mọ̀ kó àpò ni ṣùgbọ́n tó wáyé pé wọ́n kó àpò yẹn wá ní olórí tó dáa bóyá àbá jẹ́ ìkan náà bóyá ò bá ti mọ́ra arákùnrin kan wá ní 1982 àwọn kékeré gbàdá ó wá ṣèwé kan Wazobia ó wá ní kó máa fi kọ́ àwọn ọmọ ní skul èdè
Yorùbá, Haúsá, Ìgbò tó wá pé bá gba ìwé ẹ̀ wọlé ń gbà ẹ̀ ni ohun Yorùbá jẹ́ general language anybody bá ti force láti mọ̀ àbá ti mọ̀ pé ìkan náà ni wá àti wọra wọn ṣùgbọ́n bóyá Ọlọ́run ní ó jẹ́ kán gbà wọlé àwọn kan kọ́ ilé wọn ní ìmọ̀ papọ̀ wọn kọ́lé wọ́n fẹ́ lọ bá Ọlọ́run lókè kí ló wá ṣe ó da èdè wọn rú a kì í ṣe kan náà ó wẹ̀ pé tá a bá fẹ́ lọ kò la ìjà kò ní ìdí ìjà a máa jókòó sí round table ẹ̀yin Yorùbá kílẹ̀ ní Ìgbò kílẹ̀ ní Haúsá kílẹ̀ ní ìyẹn ọdún pé ká má bára wa ṣe ìyẹn ọdún ká má máa wọlé jáde ọlọ́run adọ́mọ̀ ìyá ẹ̀gbẹ́ ọdún ká má dọ́mọ̀ ìyá ẹ̀gbẹ́ èyí tí àwọn tó àwọn Ìgbò sọ pé àwọn ń lọ túláàsì tí Yorùbá náà lọ àwọn fẹ́ lọ àwọn Haúsá náà sọ pé àwọn fẹ́ lọ náà wọ́n sọ àdẹ Nàìjíríà nígbà tó máa gbé Nàìjíríà lẹ̀ Federation Nàìjíríà Federal Republic of Nigeria ni Federal Republic of Nigeria kí dẹ̀ ni Republic a máa ní center a máa ní ẹ̀ka ayé gbà tí Awólọ́wọ̀ wà ní tó ń ṣe Prime Minister ní Minister of Kim tó ń ṣe ní Ìbàdàn bí ní ilẹ̀ Yorùbá òun la ní television náà òun la ní television first in Africa television first in Africa àwọn Tunisia Algeria tó ní gbogbo ẹlẹ́bí wọn ní àwọn Nàìjíríà Yorùbá ní a ṣe stadium pẹ̀lú owó kòkó so ìlú dey develop àwọn Haúsá náà lè ṣe tí wọn lọ́wọ́ àwọn Ìgbò náà ṣe tí wọn lọ́wọ́ so ìlú lè develop bọ́tá bá fẹ́ lọ ọgbọ́n la máa fi lọ kò lajà lọ because a ti jọ wọnú ara wa Yorùbá ń fẹ́ Ìgbò Ìgbò fẹ́ Yorùbá Haúsá fẹ́ Yorùbá ń fẹ́ra wa so a máa jókòó sí round table ni so wọ́n bá lọ pé Yorùbá nation kìnnìkan nation ó ti máa lọ ó lè pẹ́ o bẹ̀rẹ̀ má jẹ́ ká fọkàn sí pé kò ní lọ ìran mo sọ fún ẹ. ẹ ṣé sà dájú nígbà kan ẹ sọ àsọtẹ́lẹ̀ pé bàbá wa ààrẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu pé wọn ò lè wọlé sí ipò ààrẹ débi pé àwọn èèyàn sọ pé bọ̀ létà wá rí pé Tinubu wá wọlé sí ipò ààrẹ jọ ṣé àdúrà ẹ̀yin wòlíì ló gbà lórí ẹ̀ ní o àbí bóyá Tinubu pẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run pé kẹ́ ṣe prayer fóun ọgbọ́n wo lẹ rò kó dá sí àti pé ńgbà yẹn ǹjẹ́ Tinubu ti ẹ̀kàn sí nígbà tẹ predict kìíní yẹn ńgbà yẹn pé Tinubu ò lè wọlé. mi predict ẹ̀ pé kò lè wọlé mo tẹ̀lé predict ni pé Tinubu náà máa gbé ìjọba fún bó ṣe òkú rí wọ́n ṣe òtítọ́ wọ́n ṣe òjòrò òun náà máa gbé fún mo tí mo sọ káàkiri ní church mi yìí bọ̀tá wá pé ta lọ lọ́hùn yàn ẹjẹ́ àmọ́jà ìsàrọ̀ lọ síbẹ̀ mo tẹ̀lé sọ káàkiri nìyẹn pé Tinubu gbogbo ìjọ ló mọ̀ gbogbo pépà ló mọ̀ mo ti sọ mo máa ń ṣe program ní etí òkun ní second Wednesday ló máa ń bẹ̀rẹ̀ every February so àwọn pépà máa wá ìbọ̀dì máa wá ọ̀rọ̀ tí mo kọ́ sọ nìyẹn pé bó ṣe òkú rí o Tinubu ló máa gbé ìjọba fún o ṣé ọ̀pọ̀ tí mo wá sọ pé ṣé òun lọ́lọ́run yàn wọ́n nípa bó ṣe òkú rí o òun ló máa gbé fún so the 1,000 people ló mọ̀ million people ló mọ̀. ó túmọ̀ sí pé òun kọ́ lọ́lọ́run yàn ni. ìbéèrè yẹn wọ̀ pé ṣé òun lọ́lọ́run yàn. dẹ́bi jẹ́ sọ kíní kan fún ẹ alágbára lọ́lọ́run yìí ṣùgbọ́n lọ́n wo kéèn tó fi pa ibẹ̀ Ọlọ́run wo rùn ibẹ̀ ló lè ṣe ohun tó dáa jù fún Ọlọ́run tí Ọlọ́run dùn sí tí ẹ̀bọ̀ ẹ̀ gbà ẹ̀tẹ́bọ̀ ẹ̀ gbà òun náà lè wá pa so àdìtú ní gbogbo rẹ̀ fìyókù sílẹ̀ fọlọ́run. a dúpẹ́ lọ́wọ́ yín ní tẹ́ gbà wá láyè láti ìgbà tá a ti ń bá ìfọ̀rọ̀wọ́rọ̀ yìí bọ̀ káfí lè ká díẹ̀ nílẹ̀ nítorí pé a ti gbà ní lákòókò púpọ̀ a dẹ̀ dúpẹ́ pé ẹ fún wa ní àsìkò yìí a padà sí orí ìjọ aláṣọ funfun àwọn èèyàn máa ń sọ wọn ní bí ìjọ aláṣọ funfun ìgbà tí ìtàn àbílà àdúrà àwọn òbí gbà jẹ́ lóòótọ́ ni. irọ́ ni tó bá wo ìwé John
ìwé John 12 verse 8 Jésù ní èmi ni ìmọ́lẹ̀ ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. So sign yẹn náà ni ìmọ́lẹ̀. Tó bá lọ sí Ẹ́sọ́dù 27 verse 20 wọ́n ṣe òróró tó fi ń tan iná sí pẹpẹ fìtílà. So owó tí aláṣọ fún kọ́pì nìwọ̀n yẹn ó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kò mean, ó depend lórí iṣẹ́ tó fẹ́ fi àbẹ́là ṣe. Sórí àbẹ́là ìmọ̀ ni, tó bá lágbára débẹ̀ ìmọ̀ ni. Ayé lè tinú àbẹ́là sọ ẹ́ sò, ó lè tinú àbẹ́là mú ìmọ́lẹ̀ wá fún ayé ẹ̀. Ìmọ̀ ni. Ṣé gbogbo nǹkan tá a bá ń lò láyé ìmọ̀ ni? Jẹ́ sọ fún ẹ, ilẹ̀ Yorùbá à ń jẹ ilá, ilẹ̀ Haúsá wọ́n jẹ rúrú, ilẹ̀ Ìgbò wọ́n jẹ àpọ̀n. Ọgbọ́n tí wọ́n gbọ́n lọ́hùn nìyẹn. Orú ọ̀bẹ táwa ń jẹ ilẹ̀ Yorùbá bí gbẹ̀gìrì ewédú tá à ń jẹ tiwa nìyẹn. Bá ṣe gbọ́n mọ nìyẹn, èèyàn ọdẹ ní gbogbo wa. Tàbá dé Amẹ́ríkà ń ṣe oúnjẹ tí wọ́n tó yàtọ̀. So tó bá lo kándù ìyẹn míì pé ó bọ ẹbọ no. Tó bá lò fún ìmọ̀ tiẹ̀. Sórí ọmọ tó ń ṣe àwọn gbogbo àwọn èèyàn tí ò bá ti nímọ̀ tó mi, a máa criticize mi. Mo tó ṣẹlẹ̀ nìyẹn. Mo jẹ́ wòlíì nsìn, mo ń ṣiṣẹ́ ìyanu, mo ń gbà wọ́n là. Nítorí wọn náà jẹ́ wòlíì, o lè ṣiṣẹ́ tí mo ń ṣe, a máa criticize mi. Mo tó wà bẹ́ẹ̀ ni. Ṣé gbogbo kan tá à ń lò wọ̀nyí kò sí ìtọ́lọ́run lọ́wọ́ sí. Jẹ́ ẹ̀sọ́ kí ní kan fún ẹnu Bíbélì. Jésù Kristi ẹnìkan déwájú ẹ̀, orí tó bá fẹ́ ò lè mú mi lára dá. Jésù ni mo fẹ́ kí ara ẹ̀ dá, ara ẹ̀ lè dá, wá rí Jésù. Jésù ní máa bá tiẹ̀ lọ ní Matthew 8 àṣùwà, máa bá tiẹ̀ lọ, má sọ fẹ́ nìkankan. Lọ fi ara ẹ hàn fún àwọn àlùfáà. Ẹ̀bùn tí àlùfáà bá ní kò ṣe kí lẹ̀bùn yẹn. Ètùtù ní. Ẹgbẹ́ tó fẹ́ challenge mi kó challenge mi ojú pípé mi. Màá dé ibi tó wà bẹ́ẹ̀ ètùtù náà máa sọ fún ẹ wá lọ́ka. Ṣé Yorùbá mi